bóyá 2 minutes la máa ṣe sí. Ẹ share live yìí fún Fẹ́mi Majek. Fẹ́mi Majek pé kó wá fún mi láyọ̀ mi. Àwa lè máa predict fún yín, but àwa ò ta tẹ́tẹ́ mọ́. Hallelujah. Ẹ jọ anybody wá mọ̀ pé ó di lòun kó má send request síbí yìí. Kí bó di sọ̀rọ̀. Tó bẹ́ẹ̀ sìn, ó ṣe mistake wọlé ni. Ta lélẹ̀. Kábíyèsí ọba o. Ẹ lọ Kábíyèsí bàbá o. Ẹ lọ sẹ́ǹdì handle yín ni. Mo kẹ́ mọ́ ni ìyá kí ni ti mọ̀ ni mo ti gbórúkọ mi sí gangan òun ti gbé aláàjì kó jà rẹ̀. A ní ká ṣe tilẹ̀ Yorùbá dáadáa ni. Àlàáfíà lẹ́wà. Àbámu dúpẹ́ fọlọ́run o, kábíyèsí o. Ibi ni mò ń wọ̀ ọba o. Ṣẹ́gbà ni màá wá sí àbí ibẹ̀ jù tí wọ́n ti wà lé. Ẹnìkan máa lè wojú ẹnìkan ní Nàìjíríà báyìí. Pétépété máa ti bá anybody. Àbá bí tèmi sọ̀rọ̀ bí tèmi àbá kì í sọ̀rọ̀ bíbà bí tèmi àti yín kọ́ yẹn. Àní ṣẹ́gbà ni màá wà ní àbí ibẹ̀ jù. Àbẹ́lẹ́kọ̀ọ́ wá ti wà Nàìjà. Ibi tí bá wà ló máa judge. Tọ̀nìjà gbogbo tó àtẹ̀ wà ní kò sí ibi dáwà sí mi léde. Àwọn ẹgbẹ́ bá jẹ́wọ́ lálẹ́ yìí ẹ fi ìdásẹ́ náà máa mú ìdásẹ́ náà dẹ̀ ń wí ní ọba o. Kí lẹ wí? Mo ní ẹ fi ìdí pé ìdásẹ́ náà máa wí ìdásẹ́ náà dẹ̀ ń wí ní o. Àwọn èèyàn yóò mọ yìí mi nà. Mistake làwọn Madrid fi win ní 2-0 náà máa nà wọ́n sẹ́. 2-0 ni mo pè. Àti àní wọ́n jábọ́ Madrid ti jábọ́.
ayé tí ń ṣe Madrid yẹn. díẹ̀ tó ní nǹkan ọba ó tó bẹ̀ tó bí. bóyá wọ́n ti jẹ owó àfáà. wọ́n ti wà lọ́dọ̀ first lady àbíkílẹ̀ pé secretary gbọ́n à ń bẹ̀ mórí wọ́n bẹ̀ sí. àfáà. kábíyèsí àgbà òní èmi ò play kí nìyẹn mọ́sẹ̀ cs mi play mọ́ bọ́ kábíyèsí ṣe mọ̀ pé ẹ̀yin lẹ́ẹ̀ play ẹ̀ mọ́ lèmi ò fi play ẹ̀ mọ́. èmi gan mi ò play mọ́ nà. èmi ò play mọ́. kábíyèsí 2 kìíní kan million lẹ́jẹ̀ náà ó jẹ́ wọ́ọ̀ṣọ̀ kìíní ṣe. àwọn olówó ilé tó ń karamọ̀ yìí. ẹ wá máa lọ kẹ́ lọ máa fọ́mọ yín lọ́mú lọ́hùn. ẹ send life yìí sí Fẹ́mi Majek. Ezepoko ó dàbí pé Ezepoko ti jẹ o. Ezepoko bóláyọ̀ bẹ́ẹ̀ yẹn. Ezepoko. àfa àjẹwọ́ èlò lẹ́jẹ. jẹ́wọ́. àfa àjẹwọ́. wọ́n ti mú tó. wọ́n sọ fún mi wọ́n làbá àjẹwó ti sọ fún mi ìṣẹ̀lẹ̀ kan sọ fún mi. àfa àjẹ 3 million naira. wọ́n ti gbé sí mi létí mi àwọn tó ṣogbó ti gbé mi sí létí. kábíyèsí ẹ sáà dákun ẹni tó bá fẹ́ ṣàánú mi ẹ jẹ́ ṣàánú mi orí sápá ipò. lógẹ́ Bùkọ́lá ló jẹ. pẹ́yìn lẹ jẹ́ kí n lọ dìlítì kìíní yẹn dànù. ọba mi o Kẹ́mi Ọlágún. Congratulations, my king. I love you, my king. King of universe. Kí lẹ́ mi ọba mi? Kí ló fariwo? Rídìrídì. kábíyèsí àgbà wo ni 500,000 lẹ́fi sí kìíní yẹn. tí Aoli Center bá ti gbé wá kò sọ̀rọ̀. It makes sense. kábíyèsí ẹ ṣe wá fi bíi 5 million naira àti ẹ̀bá dẹ̀ jẹ́ owó yín padà wá. ẹ̀mí ò lówó mọ́ ni. bọ̀ ẹ ti rí $2,000 lálẹ́ ìná. Àdùfẹ́. igi ewé tí mo wá sẹ́ǹdì ọba. ṣé sápá ti mú yín ni. sẹ́ǹdì láyọ̀ náà. pápá ìdí o. sẹ́ǹdì láyọ̀. ọba o. àfáà má lọ dálóòdù áàpù yẹn. má lọ dálóòdù áàpù yẹn áàpù yẹn kì í ṣe gan gidi o. èmi ò kì í ta mọ́ o. kábíyèsí ẹ fáwọn lówó ń gbà yẹn. bí bá o. ìgbà yẹn ti jẹ báyẹn fún wa lówó ìdá mẹ́wàá ni. mi ò jẹ mi lọ ẹdíìtì ẹ ni o. ní kíni ìwà láìrọ ni ní tí mo fojú rí. Adé Akin. Àdùfẹ́ send láyọ̀ náà. ọba. ẹ kéré nínú ayé náà. láyọ̀ lọ́wọ́. jẹ́ kí láyọ̀ yẹn kọ́ ké kọjá náà. mo kéré. lóńgẹ́ sẹ́yìn náà sì ń ta ni. mo kéré nínú ayé ọba o. lóńgẹ́ tí mi sẹ́yìn náà sì ń ta ni. látọ̀la lọ tó bá ti fẹ́ play má kàn má predict àwọn àpéńtà àwọn àti return. kí lẹ́lẹ́ fẹ́ ṣe kábíyèsí látọ̀la lọ. àwọn kan má predict fáwọn èèyàn ni. ẹ bọ̀ ìgbà wo lè pé ìjà Madrid tó yẹn. ok ẹ ti gbélé Madrid. ga ọ. sẹ́rí àwọn tíì méjì kan wà tó bá ti ń play má máa gbówó lé wọn olóburúkú ni wọ́n fà wọn méjì. Chelsea. sórí Madrid àti kí lórúkọ ẹ Chelsea. Liverpool olóburúkú yẹn. ok.
àti sẹ́ksì àwọn mẹ́ta yẹn máa gbówó lé wọn. Ẹ bá ti fẹ́ gbé àwọn yẹn ẹ gbé draw. Liverpool ló ṣẹ́rí tó bá ṣe wípé kì í ṣe pé Arsenal padà go ní bíi extra time tán fún wọn yẹn tó jẹ́ pé wọ́n padà gbá draw lọ ni. Wò bá ti jẹ. Bẹ̀rù bá ti kílẹ̀ wá. Àbájẹ́wọ́. Ṣùgbọ́n ẹ sáà jẹ́ àfisẹ́nu kàdákẹ́ sápá ti ràn mí báyìí. Ìbá ìjẹ́ draw gan-an gbá. Ìdí tèmi náà ó sì gbé. Mo ní draw or Arsenal win. Mo rí òun náà oníṣẹ́rí tó wà mẹ́rin ni pé méjì ni. Ìkan wà tó já sí pé tó bá yẹ pé draw ni wọ́n gbá at least mo sì máa worth like 98 million lálẹ́. Èrè lẹ́gbẹ̀lẹ̀. Géèmù yẹn ó pọ̀ ojú bí méjì lọ but géèmù tó ti pẹ́ ta ti ń bá bọ̀ ni. Kíní mo fi sí mi fowó mọ̀ sí báyẹn 20,000 naira ó dẹ̀ gbé 98 million wa. Ẹ lè wo yẹ̀pẹ̀ fún àwọn géèmù yẹn. Kábíyèsí Sporting ìyàwó ìkọjá gbogbo yẹn o. Lóńgẹ́ Bùkọ́lá ti jẹ Sporting bet pa. Lóńgẹ́ on mute. Lóńgẹ́ kọ́. Okay. Queen Afo ṣẹwà okay ma ẹ pẹ̀lẹ́ ma. Thank you for the gift. Ẹ jẹ́ àdúpẹ́ lọ́wọ́ ẹni tó bá fún wa ń ròsì èèyàn ni ọmọ bí a wà. Àdùfẹ́ kí ló wá pùn èwo ní gíwé dùn. Bóyá ti lọ kówó sí síbẹ̀tì. Àdùfẹ́ sì pẹ́ ti kówó sí síbẹ̀. Ọba àwọn náà wà lára wọn o. Ẹ̀yin náà ti lọ kówó sí síbẹ̀tì. 50 million mi. Àbá ìjọ má sọ̀rọ̀ níbẹ̀ ìjọ tó lọ́wọ́. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? 50 million mi náà jẹ́ ní síbẹ̀tì. Kábíyèsí wàláhì nǹkan sáwọn èèyàn Nàìjíríà gan. Ọba ṣe gbọ́ ìṣọ́ price. Àbá tí mo sọ kí ẹ̀rọ ta mọ́tò bí kí n Ojú kòkòrò tó bá wà. Ṣé mọ́tò lẹ́yìn tàtẹ́ kówó ẹ̀ sí? I don't know. I must have put you for me. I don't buy you buy nǹkan tẹ́ nǹkan tó lé ń jẹ bóde. Màá fò ṣe àwọn okay ma. Ẹ mọ̀ pé ṣẹ́rí ẹjẹ́ sọ̀rọ̀ kan fún yín ṣẹ́rí láìfù yìí nínú kó o sign kó o ya wèrè mọ́ Ọlọ́run lọ́wọ́ pé o fẹ́ succeed ọ̀ kò dẹ̀ mọ́ retí kó o jìjì ìkànnì wàá fọwọ́ mú tó bá fẹ́ succeed nínú ayé. Madam Sinu ẹ káàbọ̀ mọ́. Àbá yìí máa ń gbé bá ti wá látà máa ń gbé báyìí lé màmá ọba mọ̀ mi màmá yọ jẹ́ díẹ̀. Ebi ò lè bọ́ mi kó nítorí lè kújọ́ kan àwọn máa sáré àwọn kó gọ̀gọ̀ o. Bá ti rí láyé ọ̀tọ̀ ní sá. Wọ́n ní ìṣá ìpàdé wọlé ẹ̀ kí ló ṣẹlẹ̀. My sister láti èkúté a long time. Ẹ káàsán. Ọba mi o, congratulations. Lady Sino. Ẹ káàsán. Aláàjì ló ń kí ẹ o. Aláàjì Kazo, ẹ wá sá. Ẹ wà ní Instagram, orí TikTok ni. Àwọn ògbó. Ọba ọkọ. Nẹ́tíwọ̀kì ọ̀dọ́ wọn yẹn ò dáa. Ọba ṣé 20 million mo rí yẹn ni àbí ojú mi? Mo lọ edit ẹ ni. 2.160. Oh, 2 point. Ọba edit ẹ rí pé ó kọ ìwà ń bẹ. Àṣìbí àwọn ń bẹ dáadáa ni. Madam Sino ó kéré àpéyìn náà lẹ kówó sí síbẹ̀ tàbí. Èmi mo sọ yẹ káwọn èèyàn máa ṣe ìwé mú ọgbọ́n wọn sí mi lẹ́nu ni. No ọ̀rọ̀ ayé náà nínú kéèyàn lùsì nínú kéèyàn jèrè èèyàn ó fọwọ́ mú kan. Sọ fún wọn kó má ṣe náà ọgbọ́n wọn sí mi lẹ́nu ni. Ọba kó bá fi rí November wọn tún ń bọ̀. A tún jẹ́ kọ wọ́n tún àwọn èèyàn tún máa lárí mọ́. Ó dà pọ́n nìkan náà wọn gbòòrò àbíyá tankusa àbíyá takuso àbí ta gbẹ́gbẹ́ mi ò tẹ́ ẹ mọ orúkọ. Èmi gan mo sì máa ń lárí mọ́. Kábíyèsí sẹ́yìn náà owó òjijì ni. Ẹ kì í sọ nǹkan tẹ́ lè ṣe ẹ kì í sọ fún yín. Ọba tó bá yẹ gbé àpò yẹn dé tó bá yẹ sọ pé ẹ kó owó kan sí 1 week 2 weeks ẹ kó owó yín kúrò bẹ̀ ẹ jẹ nǹkan tẹ́ máa jẹ 1 week 2 weeks. Ẹ̀ẹ̀kan tí mo fẹ́ ṣe náà ni wait and get mo fẹ́ lò fún un. Ọba ẹ lè wọlé pew kẹjáde ọba tó bá ti ń bọ́ sí 2 weeks 3 weeks ó ti wọ gbẹ́nu ní ọ̀sẹ̀ kẹta kìnìún yẹn ti ń nù ó ti ń ta kaso
ṣé mò ń sọ bí ìgbà yẹn mò ń pariwo àwọn èèyàn dáhùn wọ́n ń bú mi comment section wọ́n ń bú mi èmi rèé o èmi mo à ń bí òun rí mi bú mọ́ èmi lẹ̀dẹ̀ ń bú gbà yẹn. Sheik. Wọ́n mọ̀ pé wòlíì ni ẹni. Ló ń gbé bukí ọ̀la. ó fojú kíní wò mí. Simply say no. Ẹ ká lọ bọ̀ mi. You're welcome. Yes, my king. èmi náà fẹ́ máa kọ kíní olùpẹpẹ àjàmọ́rágún olóde àgbà kàkàkà ní ojú ogun lé ọwọ́ bí yẹyẹ sójú òkè onílé kéwú àjàmọ́dù òkè gbí integrity ọba kíní yẹn jẹ́ mo ti kọ́ bì ẹ́ mo fẹ́ lọ jẹ́ kí mo fẹ́ kọ́ sẹ́gbẹ́ kan tí màá yẹn ṣe kọ́ bẹ́ẹ̀ rẹ̀ mo fẹ́ máa kọ́ ni èmi náà fẹ́ máa kọ́ kíní yẹn. Ṣé give away náà má máa borí ọlọ́run mọ́ra. Rezo. Ọba kíní yẹn fi ṣe káyọ̀ kò dùn lẹ́nu mi ọba ẹ̀dẹ̀ ká síta mo fẹ́ kó dán lẹ́nu mi bẹ́ẹ̀ ṣe máa ń ṣe yẹn. Olúpẹpẹ àjàmọ́rágún olóde àgbà kàkàkà lójú ogun lé òrómì ẹ̀yẹ sódò kù onílé kéréwú àjàmọ́dò kù. bí integrity ok ó ti lọ bẹ́ẹ̀ ọba mo ti copy ẹ̀ bẹ́ẹ̀ díẹ̀ mo ti paste ẹ̀ máa ṣe rẹ̀ sínú nóòtù mi sí má kàn máa lọ kọ́. Ẹ má kàn ẹjọ́ yẹn lásán ẹ drop láyọ̀ nǹkan ẹ̀jẹ̀. àwọn ọba tí bá ń rí eré tí táwọn èèyàn ṣe ń enjoy yín àṣé mo wà ní ibì kan wọ́n pín nítorí fún un pé ó yẹ lọ wò bóyá ọba ti bẹ̀rẹ̀ láì mo ní ẹ̀yìn èso ẹ máa ń wo mọ́ ní èdè fún wọn lówó rí ẹlẹ́dàá wọn á bí yín o. Àwọn èèyàn burú gan. kò dáa tẹ́lẹ̀ mọ̀ pé ìwé ẹ̀ gíìtì fún wọn kí n kó jẹ ó yẹ lọ sọ láyàn láyàn fọba mi láyàn kí ni ṣe tàlẹ́ ìfẹ́ olúwa kọ́ nìyẹn. Ìyàwó tí ṣe ìjẹ́fẹ̀ lé ní nìyẹn o. wọ́n ti fẹ́ mi bá wọ́n. Ṣé give away ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́yàwó tuntun lónìí. ṣé ìfẹ́ olúwa wọn kọ́. Ìfẹ́ olúwa gẹ̀lẹ́ wọ́n ti gbá yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. Ọba wọn ní I don't know why I just like you ìyẹn kí n kó jẹ iná bá wí ọba ẹ má bínú. Ẹjọ́ kò ṣe láìkì mo fẹ́ jẹ fún wa lówó ẹjọ́. Bàbá tálákà lọ́mọ mi lè wá kú sínú ìṣẹ́. 3400 3125. Ọba àwọn èèyàn send request sir. Kábíyèsí kílẹ̀ ní kí n ṣe. Oògùn bá àwọn tálákà ṣe láì papọ̀ jẹ. Kábíyèsí kílẹ̀ ní kí n ṣe báyìí. Ṣé give away sẹ́? Wàláì mi ò lówó dání kábíyèsí mo fọlọ́n búra kò sówó lọ́wọ́ mi ọlọ́run. Sọ fún ìyàwó ẹ pé tó bá tún send request pé máa fún lẹ́kọ̀ọ́. Kí ló dé? Ó di ìgbà tó bá sanwó palace ẹ̀kọ́ tó wá sókè. Kò lè tó yẹ. Irú rádaràda wo ni o kò fẹ́ máa wá jọlá palace wà lọ́fẹ̀ẹ́ 2 hours lọ́sàn-án. Yes now 3400 31258. Ọkọ̀ owó tó lè fi sanwó palace ó lè sọ pé ó lọ́kọ̀ gidi. Kábíyèsí ṣe ẹ tó ṣe fẹ́ kó tó kọ̀ mí lẹ̀ ni àbí òun lẹ tó ṣe yẹ báyìí. Tí mo bá ẹ wí ni mi ò dárúkọ ẹ̀ mọ́. Kábíyèsí ẹ so igi báyẹn tú igi nìyẹn. Báwo ló ṣe máa lọ́kọ tí ọkọ̀ nílé sanwó palace wà tọkọ ìkan ògbé kan kẹ́yìn méjì. Ọkọ lè gbéyàwó ìyàwó lè gbọ́kọ. Ọba mi o ẹ wo ní group yẹn kọ́ summer care ní àwọn iṣẹ́ pay for bedolas money. Ta ló ń jẹ́ bedolas? Ní group wọn ni I just pay for bedolas money bóyá kẹ́ check ẹ̀ ní ìmọ̀ ẹni tó ń sọ. Ta ló ń jẹ́ bedolas kó send request. Na palace go put that thing. No be me send am o. Ó dà pọ̀ ti ṣe mistake o different place tó fi sí o. Kì í ṣàkáǹtì mi náà send owó lè sí. Ó dà pé mistake ni. má gbè pé o ẹ má fowó tẹ̀sí. Bẹ́ẹ̀ má bínú owó àjọ ni ó ṣe mistake ni. Mo ti mọ̀ bẹ́ẹ̀ náà gbà tí mo ti rí Group àkáǹtì. àjọ ló fẹ́ lọ post tẹ̀sí. Wọ́n dìlì tẹ̀ bẹ́ẹ̀. Ara ń ta mí gidi kì í ṣe kékeré o. Olúpẹpẹ àjàmọ́rágún olóde àgbà ìkan ògbé kan husband and wife. Gbàdúrà nǹkan tó ṣẹlẹ̀ sí Àdìsá àti princess kó má tún ṣẹlẹ̀ sẹ́yìn méjì ṣe
tí sápá méjì bá fẹ́ ra wàhálà ni kò sí nǹkan tó dàbí pé kẹ́nìkan jó lówó kẹ́nìkan jẹ́ tálákà tí wàá ti fẹ́ fẹ́ yàwó. ìkan ọ̀gbẹ́ kan ìyàwó ògbọ́kọ ọkọ ọ̀gbéyàwó òtún wá lálẹ́ wá ń send request òròpó easy bẹ́ẹ̀ àwọn tó wà ń bì eléyìí tó send 5 million wà láàrin wọn 10 million wà láàrin wọn ògùn fún wa máa jọlá palace lọ́fẹ̀ẹ́ eléyìí tó pèrè àní pé pápá náà yẹn náà ń bọ̀. àbọ̀ àti màmá ronú wáyẹn mú èèwò. àdùfẹ́ tí ó fẹ́ sanwó palace náà tó fi já ẹbọ káàpù gẹ̀lẹ́ tó ń send yìí kò gbé ayò tó fẹ́ sanwó palace kó join wa ní palace yára kí n rí ẹbọ dànù. ọ̀gẹ̀rẹ̀ mi ò bélé bí sí o ẹ send lion tí ìgbéraga tí wàá wọ ló ń gbẹ lẹ́wù lọ́jọ́ mẹ́ta rẹ̀ ọwà ní láìpẹ́ máa fi ní pọ̀ ìgbéraga tí wàá wọ ló ń gbẹ lẹ́wù lọ́jọ́ mẹ́ta rẹ̀ ọwà ní láìpẹ́ máa fi ní pọ̀ àwọn elédè wo ló wọlé ìlú ààrẹ bẹ́ẹ̀ ara àwọn táwọn sọ rèé. Sọ́mákẹ́ bóyá kó jáde kó wọlé padà bí. pariwo kọ́rọ́kọ́rọ́. Sọ́mákẹ́ bóyá kó jáde kó wọlé padà bí. Sọ́mákẹ́ drọ́ọ̀pù kẹ́ wọlé padà. Kábíyèsí ṣé mo ti ṣẹ̀yìn tí tẹ́lẹ̀ tẹ́ fi bú mi tó yẹn ni. tí mo dárúkọ ẹ mà nìyí wàá mẹ́sàn yẹn mi mo ní àwọn ọkọ kan wà ìkan ògbé kan ìyàwó wọn ò rí ṣe ọkọ náà ò rí ṣe wọ́n san 100,000 tì tí ẹ̀yin san 100,000 tì ní. Kábíyèsí ti bá búrókì ní èní kò túmọ̀ sí pé bá ṣe máa rí lọ nìyẹn o. tẹ bá wá búrókì yẹn ṣé ìyàwó yín náà tó búrókì ni ẹ búrókì papọ̀ ni ìkan ògbé kan èyí pos ló ti ṣiṣẹ́ bó san ó palace ẹ̀ náà. Ọlọ́run dákun ṣàánú mi ò kí n tó pò lórí lẹ́fọ̀ọ́ ọba òkè yẹn ti dùn mọ́ wúmà yẹn ni ọjọ́ kò sókè láàárọ̀ mo kàn fẹ́ sọ̀rọ̀ àlùfàǹṣá sí wọn ni ó ti wá dùn mọ́ wá send request lálẹ́ ọkọ̀ ò sọ síbọ̀ àwọn náà ò sọ kọ́bọ̀ òbélébí ṣe o. ìyẹn làwọn máa ṣe. láìtọ̀ ṣẹ́yìn náà tún fẹ́ fi yẹn ẹ́ńtà mi náà ni. ẹ́ńtà yé mi sọ bó ṣe rí yẹ kó lọ ni o ọ̀rọ̀ ayé. ó tún wá wà ní big screen pẹ̀lú tálákà tó jẹ́. ọba ó máa ń lògùn ọba yín láàárọ̀ Mr. Wale good evening sir. Wale booster bàbá àgbàlagbà. ọba ó máa ń lògùn wa láàárọ̀ ni. wá wà ní more than 2 hours ló fi wà ní kíní. at the end of the day ọ wá lọ gbéyàwó wá fún yín. báyìí kọ́ ni ó máa rí lọ. kí ló bá yín yanjú ẹ. ẹni tó ń sọ̀rọ̀ sí ìyàwó ẹ̀ tó lè kọyà fún lẹ́sẹ̀kẹsẹ̀ kì í sọ̀kọ̀ gidi. kí n lọ dáràn. torí pé mo fẹ́ kọ́yà àbí kí wọ́n á lọ dáràn àbí kí èmi nìkan kọ́ máa dáràn nǹkan mi so ìyàwó má bínú orí bẹ́ẹ̀ ni a padà tún máa rí a tún padà sí kíni. ọba ọkọ ni ó máa yẹn ọkọ. mo gbà. mo tẹ̀ fẹ́ wọ díẹ̀ mo ní glory lọ́kí lọ tọrọ owó lọ́wọ́ ẹ̀. o ò fọ́ lówó lọ ń fẹ́ tálákà jẹ. wọ́n dẹ̀ náà wọ́n ta pos. rédèrèdè bóyá àwọn ọ̀dọ́ ń gba pos rẹ̀. òye wa o. ògùn lè jẹ́ agent company kan tó máa kó pé kó máa sanwó díẹ̀ díẹ̀. ọba wọn ṣe agent ọ̀kan tó mi rí lọ́rọ̀ wọn ni pé iye pos tó wá kó fún wọn tó bá jẹ́ ẹ̀kan lọ́tà owó ẹ̀kan ló máa gbà lóṣù tó bá jẹ́ méjì owó méjì. ìjẹ́ ọ̀nà fẹ́ sẹ̀yìn gbà tó fẹ́ kọ́lé. àti kọ́lé wọn ọwọ́ Ọlọ́run ló wà. kálíwì làǹtí yẹn ni pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tá à ń sọ látàrí ẹ̀ káàntì yẹn ti tẹ̀ owó ọba. àwọn kan náà dẹ̀wà tó ṣe pé wọ́n kúkú dáwó jọ fún wọn ni ipa wọn náà ná lówó ara wọn. so ó kàn jẹ́ pé ilé iṣẹ́ ìṣiṣẹ́ àlejò. àwọn owó. mi ò dárúkọ èèyàn ṣe bí kálukú sọ̀rọ̀ ni. ìṣẹ́ àlejò tó wà ní comment section.
Ṣálẹ̀dì. wọ́n máa ti gẹ̀ẹ́tì ẹ níbí yìí. ọ̀rọ̀ ẹ̀ máa bá ẹ wí. Ó ti ọ̀run. wọ́n ní kì í ṣe pé bí akókó náwó náà pẹ̀ kan gbéraga ní palace. mi ò kúkú dárúkọ èèyàn kankan. So, Afa. Ẹ jára yín kẹ́ lọ tẹ láìtọ̀nà I'm sorry sísá lọ. ọ̀rọ̀ yìí pọ̀ kí ló dé. Ọba ọkùnrin tí bọ́kùnrin lọ ẹgbẹ́ wọn ló sọ ó fèmí tí bọ́kùnrin ló sọ ó fà wọ́n. Ó ti sá bọ́ọ̀lẹ̀ kí tó wá sókè. Afẹ́ send request ẹ máa padà bọ́ọ̀lẹ̀ bọ́ọ̀ wá. Sorry yẹn tán kẹ wá send request immediately. Authority ni. Sister Sino. Ṣé wàá pa mama? Afa. You see what I'm touching? What is there? What do you see? Ẹ máa bá mi lókè àfà. owó yìí pọ̀ àwọn kan náà wọ́n bá wọn dáwó ní kí sáà ṣe pé owó wọn àwọn owó ó wá fi sí síwájú ẹ̀ kò lè kọ sí. O lè kọ sí síbẹ̀. ẹ jọ̀ọ́ mà pẹ́ tí mo ti rí princess àti kí lórúkọ ẹ̀ mọ́ princess àti Tóyà àbọ̀n ti lọ lò wọ́n ni. ọmọ tó pera ní princess yẹn ojú yẹn ti ẹ̀ rí already lélẹ̀ ẹ̀yìn. Ṣálẹ̀dì number 1. Excuse me please. Excuse me. Àwọn tá a lè ń bá wí. Ṣálẹ̀dì sórí ẹ jẹ́ ká máa point. ẹ jẹ́ ká máa la ọ̀rọ̀ yìí ní Ṣálẹ̀dì ó fi òdárúkọ. pé táwọn bàbá máa yẹn sọ̀rọ̀ òyìnbó ní ká sọ̀rọ̀ lálẹ́ yìí. Ẹ sì mọ̀ pé mi ò ní lè dáhùn ẹ kọ́ ló kó bí mo fi yín ṣo ló ń dùn ní nígbà tí ìgbà kan tẹ̀ sọ. Ẹ lásẹ̀. mi ò bá yín wí ṣé mo tó bá yín wí ni. Ẹ sọ pé Ṣálẹ̀dì yẹn kọ́ ni mò ń bá wí kẹ́ni tẹ̀lé ń bá wí. Ṣálẹ̀dì mi ò bá yín wí mà Madam Lighton mi ò bá yín wí mà. Láláì ó léèyàn tẹ̀ ń bá wí. Mi ò bá yín wí sẹ̀ serious. Ṣebí Lighton ló ń yọ̀rọ̀ sí. Ṣé báwa tiẹ̀ ṣoríire àríyànda 5 million fún wọn bàtọ́ máa dá fáwọn èlò lọ́ọ́ dá fáwọn. Kò easy kí yàn ròyìn dá millions fún yàn náà. Èlò lọ́ọ́ dá fún yín ìgbà tó máa dá tí. Bí wọ́n ṣe dá fún mi mo ṣàgbìyànjú. Ọlọ́run ṣe gbéyàwó yín bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú ṣó yẹ kẹ́ máa breeze tí ibi tí ń bá wà. Ẹ má bínú. Ìgbìyànjú yín kẹ́ mọ bí tẹ́ fẹ́ gbìn sí o. Ẹ má bínú. Ẹ mọ bí tẹ́ fẹ́ gbìn sí o. After I don't tap, go feed 15K. I'm so angry right now. Ṣé wọ́n ní kó send account àwọn fẹ́ kọ̀yà fún ẹ? Níbo ojoojúmọ́ ni máa ń tọrọ ojoojúmọ́ ni máa bí a máa ń lọ́wọ́ kọ account number wá sínú diary ni àbọ̀ fẹ́ lọ kọ́ sínú newspaper kò sí ọ̀sẹ̀ wọn ti gba account number. Mr. Kappa o. Àwọn sápá generation. Bẹ́ẹ̀ ni o. Wọ́n sì ń dáwọ́ pálásì wọn kò wọ́n dẹ̀ lè fún mi lówó. Ẹyẹ ẹja ẹ̀. Kò ní pé lágbára Ọlọ́run. Tí wọ́n ti rí àkáǹtì yẹn. Wọ́n yẹn fún yín lówó kẹ láì sí pé ẹgbẹ́ bọ̀rù. Láì tẹ̀jẹ̀ ṣe rákàǹtì yẹn mà. Ààrẹ sà. Mo tàgì wọn. Face cap 8165 314071 Ajayi Abimbola OP 8165 Máa yóò lè fún yín lówó àfà. 4071. Ẹ jẹ́ n try ẹ̀ wọ́n lè fún Ẹ mi. lè fògùn gbówó lọ wọn bóun kẹtọ́ màálù là. Olódìgbà tí kábẹ̀sì bá sanwó nǹkan tó fún wa lówó. Mi ì dẹ̀ kọ́ wọn jẹ́ ilé. Àwọn EFCC ti intervene sínú mọ́tà yẹn. Àwọn èèyàn tó lè tẹ̀ ń ṣojú bẹ́ẹ̀ tó ń tọwọ́ bàbẹ́ báyìí. Ìdájọ́ Ó ti pa ká sọ. Ó wà lórí fóònù wá tí ń bá boyfriend ẹ̀ sọ̀rọ̀ bóyá máa ń ṣe nìyẹn. Bọ̀ àwọn àmọ́ ètò ń bá sọ̀rọ̀ nu gbogbo wọn báyìí. Account copy àbí 8165 314071 Ajayi Abimbola. Tó ń bá sọ̀rọ̀ gangan àmọ̀ nínú gbogbo wọn. àbúmọ̀ká ló bá ń sọ̀rọ̀. Kábíyèsí ti fẹ́ dọ́rọ̀ mi kalẹ̀ lálẹ́ báyìí. Èmi ò sí bẹ́ẹ̀ o. Pé kókó ní dá sí èyí tá a dá sí lọ́jọ́ sí. Àwọn aláfara gbówó ọ̀tọ̀ làwọn tí wọ́n náà fẹ́ra wọn ọ̀tọ̀ làwọn táforí yí gbèsè. Afa gbaragbó tiẹ̀ pé èyí. Mo gbé sí biscuit still nothing fall lọ. There's no doubt you understand. Ọba fẹ́ máa translate nǹkan tó sọ fún yín. Gbogbo wọn tó sọ la máa gbọ́. Ọba fẹ́ ká gbọ́ ni.
ó ti rújú pọ̀ ṣe é calm down mo ti mọ̀ pé kò tó máa máa padà kọ́ nìyẹn máa yẹn dẹ̀ máa fún mi lówó. mo rí fún yín ni láti pẹ́ fẹ́ fóògùn gbà. ẹ̀yìn àsínà náà kan bá tóbi díẹ̀. 8165 3140 71 Àjàyí Abímbọ́lá. Ọba mi o. Madam Zino simply Zino. kí ló ṣẹlẹ̀ o. mo kàn kí wọn ni kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn mo kàn kí wọn ni. ìyàwó ẹ̀ máa. lẹ́mí kí àánú náà ìyá tèmi ní Sino. ìyàwó ẹ face your wife. no wàhálà. tó bá tún kí Sino lẹ́ẹ̀kan sí ìyàwó tó ń jẹ́ ló jẹ́ máa gbà ọ́. má ta sí Sino mọ́ má fọ oògùn fẹ́. àwọn tí ó bá ti fẹ́ àwọn tí ò rí ṣe àwọn ìyàwó tó rí ṣe náà máa attach ara wọn mọ́ kiri. ìyàwó ẹ mẹ́rin ló ń lo mọ́tò. girlfriend ẹ mẹ́rin ló ń lo mọ́tò. dárúkọ ẹyọ kan. ẹ kú mọ̀ pọ̀ bò kí n ta síyàwó níyàwó kẹ́nìbọ̀dì má ta síyàwó wọn. Ọba mi o. Ṣé àwọn fídíò ara mi gbọ̀ kò tí ì jáde? nígbà tó bá ti jáde ká gbọ́ a máa gbé sígboro. Bẹ́ẹ̀ni bá ti rí ìtọ́ bá ṣe kínní máa sẹ̀ǹdẹ̀ sí straight up like that. Àmọ́ sẹ̀ǹdẹ̀ sínú group káwọn group support. ṣé pẹpẹyẹ sí kíní ọwọ́ ẹ̀yìn permanent ni àbí ó ti lè bọ̀. Either one. Nǹkan bẹ̀rẹ̀ ọba fashion náà nǹkan náà ṣàánú wọn. Ọba yẹn ò ní tattoo lára ni. Oh, that's true. Fashion. Àwọn bíbá ìgbọ̀n ọlọ́pàá àwọn gbọdọ̀ wáyé gbogbo tattoo lára àwọn ọmọ aṣọ ọlọ́pàá. Àwọn àmì nìkan ló ní wọ́n ní type of tattoo tẹ̀lé ṣe àwọn àrùn. Ó ní ìkọ̀ tó bá ti lè ya ó lójú ìkọ̀ tẹ̀lé yẹ ní ilé join àánú. Bọ̀ tó bá ń pẹ́ lè yẹ ní tiẹ̀ máa join ọlọ́pàá. kí ni ìwúlò cartoon gangan. Fashion náà ẹlòmíì nǹkan tó ṣe pé ọba so ẹlòmíì tó bá ń go through pain nǹkan tẹ́mi ṣe à ń gbé 2020 is it 2020 then I was going through a lot n kò ní ìdè kan láti like wọ́n máa fi vent pain ni. ok láti máa fi remember pain. Yeah máa fi vent pain. wípé mo ti go through pain rí o. ó tún lè kọ́kọ́ báyìí nígbà kan so táìmì yẹn ráìtà tún lọ wọ ẹ̀yà àkọ́tẹ́ máa fi remember ìgbà tẹ́ wà nínú ayọ̀ ìgbà tẹ́ máa fi remember ìgbà tẹ́ wà ní pain lẹ́yìn ya. ẹ̀ẹ́dẹ́gbẹ́ tẹ́lẹ̀ mi fi go through títí ènìyàn bá ẹlòmíì kọ́ dẹ̀ ṣe for fashion sake ni ẹlòmíì wọn ní ìdòwú tí wọ́n ẹ̀tọ́ yìí yàtọ̀ tún. àfáà gan òkèrè nínú ayé o sí àfáà yà wọ pé 50 million. Ọba mi máa ń gbé dání gan. kò fún sikin màtírísì kẹ̀ ká má purọ́. àbẹ́rẹ́ rí káàpù tí kò fún sikin bọ́ lọ́jọ́ mẹ́ta yẹn. kábíyèsí tí n bá ń lo àga tó bá wọ́ọ̀tì tó bá jẹ́ àwọn àga belé o tí n bá ń lò tó bá wọ́ọ̀tì 50 million màá ti lọ gbé ta. mi láìkí sápá wọn mú mi láìkí àtọ. ìbẹ́ta kíní lẹ́nu ọlọ́run máa borí ọlọ́run mára nà. kábíyèsí mi ò ta. ẹ ò dá. kábíyèsí mi ò ta. kábíyèsí mo ní pọ́lísì. kábíyèsí ẹ mọ́ gbọ́ mi lè fọlọ́n búra lérí yẹn. mi ò tí n bá kábíyèsí tó wáyé pé mo lówó lọ́wọ́ tí mo bá jẹ ẹ mọ̀ pé màá ti mọ tẹ̀wó sí everybody tẹ̀pa mi ní time. owó lẹ́yìn wá pín láyé. ẹ gbà sí sá. kò fóṣì kì í sẹ́ẹ̀dì mí kan screen touch ẹ̀ mo ní owó lẹ́yìn wá pín láyé sẹ́ẹ̀.
owó náà kọjú sí báyìí nísìnyí. Èmi máa wá lọ́la náà. Ọwọ́ afúnni òkè làwọ́ afúnni gbé. Mo nígbàgbọ́. Ẹ̀sìn tọ́jú ẹ̀. Ṣáàlìdì àgbáyé. Ṣáàlìdì rárá pẹlẹgó. Ẹnu ká mi. Ẹ̀yin o ṣáàlìdì ó wà lẹ̀ fún ṣáàlìdì gan wọn ẹ̀kan kí wọn kì í ṣe. Ó máa yẹn kó dẹ̀dẹ̀ ni. Ṣáàlìdì gbé dání gan. Àmì. Wọ́n ní kinní lẹ̀ ń lò Lambo. Ọlọ́run á ṣe bẹ́ẹ̀ ṣe sọ yẹn. Mi ò wá mọ́tò rí. Ta ló sọ bẹ́ẹ̀ fún ṣé mi ò rí ìjọ tẹ wá sí ìjọmọlúwàbí mi ò rí mọ́tò tẹ gbé wá ní èwo ní ẹ̀gún mọ́tò. Ó tiẹ̀ ó kú Ọlọ́run àwọn èèyàn kú mọ̀ pé mi ì lọ. Àṣírí yín ti tú. Ta ló wá gbé òdì kan báyìí wá? Mi ì lọ́nà. Àbáàzọ orí mọ́tò tó máa ṣe ń lò wá. Irú mọ́tò wo ni? Benz ni. Ẹ ti ra Benz? Yes ma. Irú Benz wo? Ìmọ̀lùkọ Benz ẹ̀ mo dáhùn pé Benz mọ́ lè sí. Model wo ni sà? 2016. Ok, ó wà ok. Ọ̀rọ̀ tó bá dọ̀la mo ti kọ́bọ̀ sẹ́ẹ̀sì. Ẹ ṣe lọ máa kábíyèsí ẹ ṣe ra Lambo àbí kẹ́ ẹ máa gun private jet. Àwọn wèrè ló máa gùn yẹn. Àwọn wèrè ló máa ń gun Lambo. Ṣé o gbòòrò àwọn kí náà ti pò kọmọ yìí bẹ́là yẹn ṣé wèrè ní púpọ̀. Ẹ̀yin lẹ dárúkọ mi máa ń pa ẹ̀. Mo fẹ́ mọ̀ pé wèrè ló máa ń lo Lamborghini. Ọ̀gá. Ìgbà tí n bá ń lo Lamborghini tí gbogbo àwọn fámìlì mi dẹ̀ ṣe wà ní sápáàkì sórí bíìnì rẹ̀. Kábíyèsí kò di lọ́wọ́ náà owó téèyàn fẹ́ fi fún yàn ó kẹ́ ẹ pé Lamborghini o kì í ṣe pé wọ́n tó báyìí náà pé àgọ́bẹ́yà 150 million náà tà. Ẹ gbọ́ 500 million. Mọ́tò ẹ̀yọ̀ kan 500 million Lambo. Nígbà tí ebi ń pa àwọn fámìlì rẹ̀ bí mo ṣe wà ṣé mi rò pé mo lè lo mọ́tò 100 million. Kábíyèsí mo fẹ́ béèrè kankan ṣé ẹ mọ̀ ipò possible kò já sí pé ẹlòmíì tí ó páàkì Lambo sínú compound ó lè má ní 50 million sákàǹtì. All possible náà. Èèyàn ti gbé jíìpù wá sílé mi tó gbé pé mi ló yáwó lórí owó tó bá. Ó gbé kí ni sà? Èèyàn ti gbé jíìpù wá sílé mi rí ó wá ṣiṣẹ́ lọ́dọ̀ mi. Èmi ló yá lówó ìgbódò bèrè fún jíìpù. Ẹlẹ́fúnlọ́wọ́ tó rẹ̀ ń gbé padà sí jíìpù ẹ̀. Ayé ìgbà ẹni Prado ṣe ń rè. Ọ̀gá kábíyèsí ṣe mọ̀ pé èèyàn ti wá ṣiṣẹ́ lọ́dọ̀ mi rí tó dẹ̀ tún jí owó mi. Wàláì ṣe rí ọjọ́ yẹn wọ́n ti sọ fún mi náà pé àwọn èèyàn máa ń jalè èmi ò gbà. Oògùn burúkú nìyẹn. Ó wá ìgbà yẹn èmi dẹ̀ sì máa ń allow kí èèyàn máa wálé mi anyhow kò sẹ́ni tí ń wálé mi anyhow mọ́ báyìí. So èmi máa ń kówó sábẹ́ ìtẹ́ tí mo máa ń gbé ẹ̀pẹ̀ sí iwájú ẹ̀ tí mo máa fi ń wo iṣẹ́. Mo wá kó 1,000 naira yẹn á tó bóyá bíi 17 mo ṣáà kó síbẹ̀. Mo ṣáà wo gbogbo yẹn rò pé bóyá mo ṣe ń wo iṣẹ́ yìí mọ́ wọ ọdún ó fi yọ ìkíní ó yọ ẹlẹ́ẹ̀kejì mi wá sọ̀rọ̀. Ìgbà tí mo wá fẹ́ sìn bọ́ta mo wá ní ẹ bá mi kówó tí ẹ kó lẹ́ẹ̀kan ó wá lóun ò mọ̀ kí wọ́n bínú ẹ sáà bẹ́ mi kú. Wàláì mo fi Ọlọ́run ọba búra ojú títì yẹn ni ò jẹ́ kó padà wá sọ́dọ̀ mi pé kó wá padà ṣiṣẹ́ mọ́.
kábíyèsí kí ló máa ń mú tó yẹ pé tí ò bá sówó lọ́wọ́ èèyàn ó kàn máa ṣe yẹn bíi pé káyé kan parẹ́ kí gbogbo èèyàn kan kú dànù. ilẹ̀ ni ẹ̀ ń dúró sí tó lọ para ẹ̀. ẹni ẹ wò pé gbogbo wa nínú ayé kí gbogbo wa kàn kú dànù tí ò bá ti sówó bí lọ́wọ́ àjọ ní sápá ni bẹ́ẹ̀ nìkan lẹ́ ní sápá ẹ̀yin tó bá ní sápá ni kó kú nù. ronú sápá. níbo láti wọn wà. ilé ni mo wọ. kí ló ṣe bẹ̀rẹ̀ ṣiṣẹ́ ẹbí sẹ́kọ̀ǹtì kò sí announcement mọ́ kò sí anything mọ́ o kò wà níbẹ̀ bá láìsí. ọmọ tó nípa ìṣòro rẹ tán. ní sápá náà ló fẹ́ di ìkàn mí. sí announcement sápá so wọ́n ṣe síbẹ̀ pátá náà láti aláṣẹ sàn. láìtọ̀ wọ́n ronú owó síbẹ̀ tí wọ́n tán ìgbà yẹn. kí ni tèmi pẹ̀lú yìí. lọ́wọ́ ká ló wọ pẹ̀lú bùkátà gbogbo yìí tẹ̀ ṣe pariwo fún síbẹ̀ sí jẹ́yìn 50 million ló lọ sí 50 million. ọba o owó tí wọ́n kó fún mi pé kí dáhùn fi kọ́ ilé epo. wàhálà ìjọ ọ̀lẹ́ ti rí ní glory mọ́. ọba ṣe bá jọ ṣeré ní láìfún yín ní àná ni. information ní glory kan dọ́dọ̀ mi ẹnìkan wá fẹ́ jẹ́ ẹ̀sìn mi. àti ìrìn wọn lẹ́nu ṣá. àwọn kọ̀ọ̀kan sẹ́ǹdì request àwọn kọ̀ọ̀kan sẹ́ǹdì ọmọ ìkókó sí mi lónìí mo kàn sáwọn ní búlọ́ọ̀kì èmi ló rà tó bí mi. Hello ọba Solomon congratulations I born a baby today one thing for me. ọ̀sán ní búlọ́ọ̀kì bàrẹ̀. sọ congratulation fún. tàbí wáyé gbogbo ẹ̀. ọba ibi táwọn ẹlòmíì nífẹ̀ẹ́ yín dé ni ó kàn fẹ́ kọ́ ẹ sọ ni o nǹkan tó ń pè ní fáànì nìyẹn. kí ni mímì ọmọ tó bí tí kò sówó lọ́wọ́ ẹ̀. ọba section kí dáwà kí láì tó ń ṣe announcement. kọ́sà ìṣẹ̀lẹ̀ tí oríṣi ìjọba ti gbé wá fún. fún àwọn kan ní comment section ní kálẹ̀ mọ́ àwọn kálẹ̀ kan ẹgbẹ́ ń ṣe àǹfààní ìjọba ní ìbéèrè tí wọ́n ta ń dìbò láti lè lọ́wọ́ bá mi. ẹjọ́ kí ló ṣẹlẹ̀ tí wọ́n parí mọ́lẹ̀ kí ló dé. bá mi wọ́n ronú mi. wọ́n ronú. lọ́nà. bẹ́ẹ̀. ṣé a lè dàbí báwo. mi ò bá mú láìkè sí yẹn. gbogbo ẹ̀ tẹ́ ń ronú yìí ó yẹ kẹ́ lọ bọ́ sí tọ́mi lábẹ́jì yìí. sọ́ọ̀rì nìkan náà kàn máa fi fún sọ́ọ̀rì tó wà sí ẹ̀ ó ti lọ nìyẹn ẹ jẹ́ káyé sí mi. ìrònú ò máa fa solution tí èèyàn wá solution sí nǹkan wà ní kókó. ìgbà tí sínú wà lamẹ́ríkà tóun pé kájọ dóra kájọ méjì kájọ jẹun ìdìbò á máa ronú ìyá ó jókòó ní kí kọ́kọ́ rẹ̀ kalẹ̀ dé báwo mo ṣe lè gẹ̀ẹ́tì owó ó gẹ̀ẹ́tì owó wá sí nàìjíríà ó ṣe gbọdọ̀ fẹ́ ṣe tó bá ìrònú ò máa dáa fún ẹni tó fẹ́ ọwọ́ ọ̀bá pè ní kó lọ gbégbá lóṣù ẹni tó lóṣù bá wá pè tó lọ bá àwọn politician máa gbé ètò tó bá pẹ́ wọ́n bá yá wọ́n máa fi sí post kan àbí ẹ̀kọ́ ló máa bá já tíkẹ̀tì lórí ìta fọ́ọ̀gù.
advice, my king. Soro. Sango. Ọba àfa àǹtí yẹn làǹfà ń bá sọ̀rọ̀. Àfa àti yóò fẹ́ pa. Gbogbo bẹ ṣe ń bú àǹtí yẹn comment section lẹ́ẹ̀kan àwọn ọdọ́ ló ń bá sọ̀rọ̀ WhatsApp. Ṣé wàá rí wípé èèyàn yàtọ̀ sí èèyàn? Rárá. Mo fẹ́ kọ́ tábà ò lè ṣe. Ẹ̀yin ò ráyè ẹ̀. Bí bá ti bá ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Ok láìtọ́ onígbòrì làfà ń pè. Bí bá ti bá ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wípé ẹ̀ ló wájọ́ ọ̀la máa pàdé ra. Ìwà tó dúró dè tó máa padà mẹ́sẹ̀jì ẹ̀ síbẹ̀ ló máa jẹ́ra sí. Mi ò ní rántí ẹ láàárín ọ̀sẹ̀ kan bó pè mí gan-an nínú ìmọ̀ ẹ̀. My king is not romantic. Ṣé ẹni tó kí ló lè fà téèyàn romantic ṣé ìwé kan fi bọ́ téèyàn ọ̀pọ̀? Nature yìí ni. Irú nature rádaràda wò ni. Òun ṣẹ̀yìn nìkan àwọn ọkùnrin mi wà bẹ́ẹ̀. Bí bá ṣe nǹkan mí nígbà míì ó máa ń dùn ẹ̀mí fúnra mi pé àwọn máa ń dẹ̀ máa sọ pé mo burú. Ẹ máa wo pé báwo ni wúmà yìí fẹ́ fi. But kíní yẹn ò ní fún mi láyà dùkú. Nature yìí ni. Ìgbà míì tí bá jáde èsì tí àwọn bá pè mí hello mo máa sa ní sílẹ̀kì mi. Kí ló ń pè mí fún? Ó dìgbà tí bá délé kí n ṣe padà kò lè ẹkú rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ó yẹ kí n sì gbọ́ ọkọ̀ tó fẹ́ sọ ni. Ẹ máa fàdúrà ràn mí lọ́wọ́ kí n lè ní padà nínú ìwà ibi tó wà lọ́wọ́. Bọ̀ ọba tó ti wù yín kẹ́ change yẹn ó máa easy fún yín ẹlòmíì ò kakún bẹ́ẹ̀ ṣe ń kakún yìí bọ́dẹ̀ ṣe rí nìyẹn. Wọ́n ti sọ pé olórí èsùn mi ní. One. Títí tí mo máa fi ra létí lẹ́sìn kò sẹ́ni tó máa mọ̀. Máa ń gbé dání gan. Lókè ló ń jayé ẹ̀ tó coded. But woman yẹn bóyá ó lè rọrùn wọ̀ ni. Owó tó yẹ kó máa kó fún mi aṣọ ló fi ń rà. Wọ́n gbọ́ nǹkan tẹ̀ ń sọ. Ọba ṣe mi. Mo ní ẹ fáìn gan lálẹ́ yìí. Ọba mo bóyá lómi lẹ sọ pé tó bá ra létí lẹ́kì ọ̀sán tì mí. Mo gbọ́ bọ̀. Ok ṣé mi lọ́wọ́ ọba ẹ mọ̀ pé ọba mo sọ fún yín pé kẹ pẹlẹngó kẹ ibi mi mo sọ fún yín. Ó yé mi bọ̀ tó ń pẹ́. Ọba mo gbogbo ẹ̀ mú tò ní ọba tí wọ́n máa ṣe báyìí wọ́n máa jẹ́ everybody lẹ́yìn fẹ́ lé everybody wọlé ni. Ẹ má wọrí ẹ pẹlẹngó fún mi ìdẹ́ ń ra aṣọ náà bẹ́ẹ̀ ọba ọlọ́run. Ṣé olóbìnrin promise ẹ ní mọ́tò báyìí? Bí tó bá máa sọ̀rọ̀ ńlá kan fún ẹ àfi kó máa promise ẹ lóbò dọ́gì. Nǹkan tó lè promise àfáàmọ́ nìyẹn. Tí bá dé máa gbé ẹ débẹ̀ máa fún ẹ ní dọ́gì máa yí ìdí yẹn láfẹ́ jẹ. Sínú ó sì máa ra jẹ́ẹ̀tì fún mi gbàgbé. Àfáà àti yóò fẹ́ pa. Scarp yìí ó ti kọjá yẹ mo lè ṣe àní blọọkì kó má wà sókè mọ́ta kó má exist mọ́ láyé ó sọ mí Lando Charlie ẹ ti rí woman yẹn ti gbé ọ̀rọ̀ wọn lọ́wọ́ ọ̀sán tá a bá sọ̀kọ̀ tó sọ fún yín gbà tẹ̀ ń sùn gan sẹ̀. Wọ́n lè change bó ti wà yẹn. Àti ìfẹ́ tún ti ń ṣe lọ́dọ̀ ọba nìyẹn má wọrí ẹ yẹ kó ṣe díẹ̀. Wọ́n ní tọ́sọ̀ ọlọ́mọ àfi tẹ́ wọ́n á fi kórè nǹkan tó sọ fọ́ba. Ok, ó ti bú mi gan lẹ́nu. Ó ń ṣe lẹ́yìn. Ẹ̀dá. Wọ́n láwọn ti jẹ́ náà lẹ sọ pé ẹjọ́ tó yẹ báwo lórí mi ṣe dàbí orí ẹgbàá mi. Ìwé ni bọ̀dá yẹn ò dáa. Mọ́ọ̀mì yẹn ò gbọ́dọ̀ wọ pálásọ̀. Torí ẹ̀ mò ń gbàdúrà kó wọ́n máa pè. Máa yẹn ò gbọ́dọ̀ wọ pálásọ̀ bá. Máa yẹn ló máa da gbogbo pálásọ̀ wá.
ọba bóyá máa yẹn sẹ́ni request bóyá kẹgbọ́n wọn ipá sọ tẹnu ọba. ó dà pé nǹkan tí yóò fẹ́ náà nìyẹn. irọ́ ọba láyé ọba fún ayé lè máa kọ̀ gbọ̀n wọ́n yọ fún ayé máa wò wọn ní ọ̀rọ̀ rẹ̀ lẹ́nu rárá. ọyá àjọ máa sọ. àti àlejò ló mọ̀ wọ́n yẹn tà. kábíyèsí ọba àgbáyé wọn. kábíyèsí síbẹ̀ sì bá yàwó èèyàn jẹ́ sínú gan o. gan náà. ọba ẹ máa wo ẹ kí síbẹ̀sì yẹn lọ díẹ̀ tó bá máa ṣe díẹ̀ sẹ́yìn máa rí ìròyìn pé ìròyìn máa pọ̀ ńbẹ̀ síbẹ̀sì làwọn èèyàn rọ̀ lọ nísìsiyìí síbẹ̀sì crash sí wọ́n padà bọ́ TikTok. aláwọ̀ àbáyé. jáde ni wọ́n ti dé ẹ má kì í mi. Sheik mo kí yín o Shared mo kí yín o Simplicino mo kí yín o. ẹ má kì í mi o. ìbéèrè ọba. ìbéèrè mi ni pé síbẹ̀sì yẹn ẹ jọ ṣé ojú kòkòrò ló fà á táwọn èèyàn fi wọ̀ ọ́ ni àbí poverty ìbéèrè mi nìyẹn alákọ̀ọ́kọ́ nìyẹn. poverty. èwo lẹ́yìn náà kówó sí ń bẹ̀ kẹ́ jẹ́wọ́. bọ̀ tó bá jẹ́ lọ́wọ́ pẹ̀ kó lọ kówó síbẹ̀ náà kì í ṣe poverty mi kò kojú kòkòrò ni because ẹni tí poverty bá wòde lówó kó lọ kó àdúró owó yẹn lé. face cap o ìlú lẹ́yìn náà kó sí. owó tí mo kó sí ó ṣe díẹ̀ èmi tí ò gbé tí máa tiẹ̀ gbó ẹ̀ máa fọ palace máa jù yín lọ máa ju àwọn kan lọ. ẹ múra sí. wọ́n wo. so bí bóun yẹn ṣe á ń sìn yìí ọjọ́ bàbá mo ṣe wọ palace báyìí sìn. àwọn wo. face cap ẹ jára yín. irú Sheik. face cap ẹ jára yín. èmi ò sínú palace mi lè jẹ́ mo fún question lọ́wọ́ ni. ọba àwọn èèyàn ti ní question and answer ọba láwa. face cap ẹ jára yín. ọba ò tí ì dá mi lóhùn.